ìlera mìíràn ìyàrá olé ìkúlé ìyàrá kìlíbùṣẹ́ ìkúṣẹ́ ìyàrá kẹ̀nínú ọjà ìyàrá ta o ìyàrá jíjẹ o mọ ẹgbẹ́ mi kí àwọn èmi kan ní abá mi wọ́n fẹ́ break up pẹ̀lú woman àwọn kan wọ́n mọ ọgbọ́n pàálù òun kẹ́ fẹ́ single mother láàkókò kì í skul fẹ́ ọlé ebe ṣòlé mọ wàhálà kẹ́ wá náà ọ̀rẹ́ ìdògbà kan rẹ̀ bíìlì rẹ̀ bẹ́ẹ̀ ọ ti gbàgbé fóun ti jẹ́ dòdò ẹnìwẹ́ bọ́kẹ́ mi wúyàn mọ̀tẹ́kẹ́ yàrá o fídíò mi ṣèwú wọlé mọ kóòdù kwalo scope kwalo ní kọ́ ọmọdé gbogbo kíkú àgbàlagbà náà gbogbo sísí wọ́n lo àbáwá wàhálà abániwá wàhálà tá a rí dá ẹ̀bùrọ̀ burúkú tó ń jẹ́ látọ̀ pa n kò á ṣe ní sọ fún kwátẹ asúlè rẹ wà pé wàákẹ asúlè rẹ kwátẹ á wàákẹ àbọ̀ rẹ yin méjì á kwátẹ rẹ yin méjì kwátẹ rẹ adé wà fún ní ẹyin wàákẹ adé kan kẹbọ ọsẹ kan kó wá ètè dé tán kó ṣe kàn tán kó ṣe kejì tán gbàdé rí pé olórí burúkú lọ yà ṣé wẹ́ẹ̀ mọ yín jẹ sísè ni ṣé ọkọ òlé ni ṣé èyí mọ̀ ẹ́ kọ́ dé lọ́dín ṣé èyí mọ̀ ẹ́ kò ṣe ló ṣe ókè ṣá wàhálà lọ́ba wà ní òun náà fẹ́ rí talẹ́ẹ̀tì pé òun èso ọmọ àlègbọ́n ọkọ olúlé ebi kẹ́ wàhálà tẹ bẹ́ẹ̀ ni ìjàre o èwùsẹ̀ yẹ kẹ́ dín èwùsẹ̀ yẹ kẹ́ sè ṣọ́ màmí sì kàn jẹ́ ẹ̀ṣẹ̀ yín kẹ́ ẹ̀yìn jẹ́ ṣùgbọ́n wọ́n ti bá wàhálà lọ ẹ̀ wálé bẹ̀ wàhálà ó lè ti rí ìṣeré o ìrálé kí o.